A single message for a global community, connecting the Yoruba heart to the soul of Islam. Kini ni because me jáde báyìí rí pé bóyá mo ń sọ̀rọ̀ àwọn èèyàn tí ń sọ̀rọ̀ ti pọ̀ bẹ̀tẹ̀ eléyìí wá fa kí n jáde lérí ọ̀rọ̀ tó ń lọ tó ṣẹlẹ̀ ní àná ní inú ilé bàbá wa ní Markaz. So ọ̀rọ̀ yìí ó ti pọ̀ kí n tó dé lánàá ó tó nǹkan bí aago 9 mi ní àǹfààní wọn múná lọ ládùúgbò wa mi láǹfààní àti ṣe. So mo tún wá jáde nísìnyí bẹ́ẹ̀ ni ẹnìkan tó pè mí kí ló ń ṣẹlẹ̀ àwọn èèyàn pè mí ẹmọ kan ṣe pè mí láti Germany ń bẹ̀rẹ̀ sí ní ké ó ń sunkún mi ní tó ní tí mo ní kí ọmọ yẹn máa ṣe àti gbogbo ẹni tó pè mí ní pé ní ẹ bá wa ṣàdúà kọ́ lọ́ọ́ máa bá Markaz jẹ́ kò bàjẹ́ kò sì ní bàjẹ́ ẹ bá wa ṣàdúà kọ́ lọ́ọ́ káwa náà máa ṣe kọ́kọ́ bàbá wa fáńlá máa ṣe kó ṣàánú wa so kọ́ má ba àwọn afáńlá náà lè jẹ́ ṣùgbọ́n tó wá mú mi fẹ́ sọ̀rọ̀ sí ni pé ní bàbá ti kì wá ń lọ ní day one láti jọ wọ́n ti máa kí gbogbo ọmọ kéwu wọn wọ́n ti máa kí wá ń lọ tipẹ́ lélà especially lérò ọ̀rọ̀ Markaz ìpè Markaz ilé wa ni olóore wa ni àwọn ni wọ́n Ọlọ́run gbọ́wọ́ wọn sọ wá dé èèyàn láyé táwọn yẹn mọ̀ so a gbọ́dọ̀ sọkù àbúrò kan síbẹ̀ yẹn so lérí báyìí ọ̀rọ̀ tó wá ṣẹlẹ̀ ní Markaz ọ̀rọ̀ tí ó ṣẹlẹ̀ yìí bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ńlá ní tòótọ́ àmọ́ ilé àfáà wa ni ń sọ̀rọ̀ wàláì ẹnikẹ́ni bàbá wa kí wa ń lọ níjọ́ àkọ́kọ́ wípé ẹnikẹ́ni àwọn ọ̀ránṣẹ́ wa ẹnikẹ́ni ò gbọ́dọ̀ sọ̀rọ̀ ẹnikẹ́ni ò gbọ́dọ̀ wí kankan o wọ́n ń bá wa wí ni àwọ̀ alẹ́ ilẹ̀kùn tó sọ kí ló dé tá a pariwo wọ inú ọgbà bàbá mọ̀ pé bàbá ń sùn lọ́wọ́ kí sẹ́sẹ́ àgbọ̀dọ̀ farabalẹ̀ wàláhì ẹni tó bá wá fídíò náà yóò rí bàbá sọ bẹ́ẹ̀ fún wa gbogbo àwa Majlisul Aala gbogbo àná láti àdírẹ́sì ọ̀rọ̀ yẹn afa Isiaq Ajinifẹsẹ sọ̀rọ̀ afa Muhammad Jamiu Eleha ó sọ̀rọ̀ afa Suleiman Juma èmi náà sọ̀rọ̀ pé ní ọmọkọ́mọ tó bá jẹ́ ọmọ halali tọ́jú ọmọ ọkọ nulẹ̀ kò gbọdọ̀ sọ̀rọ̀ kankan sọ̀rọ̀ yẹn wàhálà hàdà tó kó tó di tànà yìí bàbá yìí tún ti ṣe fídíò lánàá àwọn náà ti ṣe rìkọ́dì kan lánàá lórúkọ Majlisul Aala gbéra ẹnikẹ́ni ò gbọdọ̀ sọ sọ̀rọ̀ yìí o ẹnikẹ́ni ò gbọdọ̀ sọ sọ̀rọ̀ yìí bàbá wa ń bá wa wí ni àwa lásìn tó kù díẹ̀ káàtó ọmọ tó bá jẹ́ ọmọ ọkọ èmi rò pọ̀ yẹ kó gbọ́rọ̀ wọ́n wá ń sọ eléyìí lórúkọ ara mi fúnra ara mi àti lórúkọ bàbá gbogbo ọmọ àfi àtọ̀bí ni ó bẹ̀rẹ̀ níbi tó ti bẹ̀rẹ̀ èdè ibi tó dé lónìí tá a máa bi ti ń lọ àtàwa tí wọ́n tọ́ ó bẹ̀rẹ̀ lórí ẹni tó jẹ́ àkọ́kọ́ ọmọ tí wọ́n tọ́ àfa Muhammad Jamiu Abdulmajid Eleha kárí gbogbo alátòkèdélé dédé àwọn àti tọ́lọ́wọ́ nísìn ọmọ tó bá jẹ́ ọmọ ọkọ tí ì bá sọ máa lé ń tòótọ́ kò gbọ́dọ̀ sọ nǹkan kan mọ́ kí ló mú sọ pé ó mú mi sọ̀rọ̀ yìí ni pé ẹnìkan wá pè mí pé ọmọ kan náà àwọn ọmọbìnrin wa ọkọ nǹkan mu ni kọ́ nǹkan kẹ̀ mo wá pé àwọn níbẹ̀ náà níbi tí mo wà yìí náà mo ti pe àwọn ẹ̀gbọ́n rẹ̀ ń gbọ́ lágbájá kọ̀ọ̀kan Majida wa àwọn ni wọ́n ti delete látara àwọn ti pè àwọn ti delete látara mi ò rí wallahi alazim so láti gbà tí bàbá ti sọ fún wa bàbá tó ṣe fídíò lánàá wọ́n sọ̀rọ̀ lánàá àwọn náà tó ṣe ọ́díò lánàá èmi pẹ̀lú àwọn afa Jamiu àti afa Kamaludin Ifọ àṣẹ fídíò yẹn wípé ọmọ ẹnikẹ́ni tó bá lóun nífẹ̀ẹ́ Sheikh Daud ẹ má kó bá wọn ẹ má dá àwọn ẹlẹ́rù nù ẹni tó bá fẹ́ràn bàbá tóòtọ́ lọ fẹ́ràn Sheikh Daud tí èsì jàǹbá o má dá àwọn ẹlẹ́rù nù o ilé bàbá wa ilé afa wa ń bá wa wí lọ́wọ́ Ọlọ́run kókó àmọ́ ṣe kó jí káwa náà gbà bá wí kó yà wá lọ́mọ dáadáa èyí nìkan já sẹ́ńjọ́ tó Ọlọ́run lẹ́ẹ̀kan sí mo ń bẹ̀bẹ̀ bí n ti ń sọ bí ọ̀rọ̀ yìí pé mo ń pàṣẹ wọn náà mo tún bẹ̀bẹ̀ náà ẹ jọ̀ọ́ ẹnikẹ́ni kò gbọdọ̀ sọ̀rọ̀ sí ọ̀rọ̀ yìí mọ́ ẹ fọ̀rọ̀ yìí lẹ̀ Ọlọ́run bá wa yanjú ẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run Ọlọ́run bá wa yanjú ẹ̀ gbogbo wa náà Ọlọ́run kọ́ àmọ́ sí ìfẹ́ bàbá wa la ní ìyẹn Mudirul Markaz la ní láàyè yẹn ìfẹ́ la ní ìfẹ́ tí wọ́n sọ wá dé yẹn gbogbo wa fámìlì wa bàbá máa ń sọ gbogbo wa Sheikh Daud fámìlì yìí ta ló mọ̀ wá ta ló mẹ́ni kankan fámìlì Adam Sheikh Adam lọ sọ wá di tí gbogbo èèyàn mà gbogbo àwọn tẹ̀ ń rí wọn àtẹnitọ́ mà àtẹnitọ́ mà nù wọn àtẹnitọ́ yàtàrà inú wa so kò ṣe Adam náà ni alibarika wọn ni kọlọ ma ba iléeṣẹ́ Adam jẹ́ o kọlọ ma ba Markaz jẹ́ kó fi bàbá wa Mudirul Markaz Habibullah Adam Abdallah lórí kọlọ ma sábà fẹ́ ọlọ́kàn balẹ̀ Ọlọ́run dákun bá fẹ́ ọlọ́kàn balẹ̀
wàá fi alọ́kàbalẹ̀ ìdùnnú ni kí a máa rí ní gbogbo ìgbà ìdùnnú ni kí wọ́n máa rí ní gbogbo ìgbà àtàwọn àti gbogbo àwọn àfáwà tí wọ́n ṣiṣẹ́ níbẹ̀ tí wọ́n kún alápá tí wọ́n jọ ń ṣe ọlọ́dàkùn ìdùnnú ni kí a máa rí o ìdùnnú ká máa rí o ọlọ́mọdé àṣìṣe o mọ́jà àṣìṣe lára fáwa mọ́jà àṣùrìbù lára fáwa mọ́jà àkọsẹ̀ lára fáwa wàlá nẹ́bà Muhammad ológo rẹ̀ wàlá agbára rẹ̀ wàlá la hawla wàlá quwwata illa billahi al-aliyyil azim subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin alhamdulillahi rabbil alamin sallu ala nabi. Àfáwà Khalilu Rahman onímọ̀jẹ̀sìn àfá Khalili òun náà ṣe fídíò àárọ̀ yìí mo rí fídíò yẹn bàbá ló pa láti ẹ̀kọ́ lọ ṣe fídíò yẹn wallahi wa rabbil kaaba Alili ń sunkún èmi náà ń sunkún gbà tí mo ń wò mo rí pé òun náà ń sunkún pé irú àdánwò lélẹ̀ so ṣètánì lọ wọlé ẹ dákun ẹ má jẹ́ ká gba ṣètánì láyè ẹ má jẹ́ ká gba ṣètánì láyè tó bá ṣe pé lẹ́ẹ̀kan sí tó bá yẹ pé lóòótọ́ la nífẹ̀ẹ́ àáfàá wa Sheikh Daud Alfanla Abdulmajid ẹ má jẹ́ ká dá wọn lẹ́rù nù òní kọ́ ni wọ́n ti máa ń wí fún wa kí n sànà ẹjọ́ nítorí tọ́lọ́hún nítorí tàlẹ́ Muhammad kọlọ́njẹ́ bóyá àtibọ̀tán bàbá ọlọ́njẹ́ ọ̀dà bàbá wa ní Markaz dákun ẹrù yìí pọ̀ bàbá máa ń sọ fún wa pé ní nǹkan dùn lọ́lẹ́ ká máa ṣe fún mùdír nǹkan dùn lọ́lẹ́ ká máa ṣe ẹ dákun jàmá gbogbo ẹnikẹ́ni ni o ọlọ́run kọ gbogbo wa máa ṣe yóò sì bá wa yanjú ẹ yóò dáa ju bí a ṣe rò lọ alibarika ọlá òjíṣẹ́ ńlá nàbí Muhammad la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Assalamu alaikum. If this message brought you value, help us reach more people. Subscribe sí Message to Communities láti gba ìmọ́lẹ̀ Islam tẹ̀lé Yorùbá.